Kí ni wẹ́dà kì í ráyè ẹjọ́ wa alájà nílò àgọ́tà fi sínú wa. Mama ilé ìwà lé lè gùn gan ló fi ṣe kò ṣe é fẹ́ gbó kan. Original ni ló fi ṣé ti ṣe. Mama. Wẹ́dà kì í ra fóònù ẹ wo. Mama. Nǹkan sínú náà nínú ra wa. Ẹ ní bá ra fún mama. Dẹ́gbà tẹ̀ nídìí fóònù gan ẹ lè tún ta. 150k ni. 150k ni. Ó tó yun. 150k straight up. 85k ló ń ta lọ́jà lásán mo kàn ní kí n drop ẹ̀ ti pé street. Ewa ẹ̀gbọ́n fẹ́ ra lọ́ọ̀ mo kàn ní pé kó máa yẹ pé kí ni street pé kí n sáré ṣe street. Ẹ mọ̀ kí tó ṣẹlẹ̀ ni wọ́n ní lọ ra ògì àtàkà wa ṣùgbọ́n ìmọ̀ bóyá ẹ lè lówó. Ok. Mo sáà ti fún ilé ẹ bá mú fóònù. Mama. Kó tán ni. No lọ́wọ́ tẹ bá charge ẹ̀ lọ́wọ́ kan báyìí straight up ni. Ẹ sú ọ. Ọlọ́run. Mama. Kí tún ni? Ẹ máa ṣe báyìí náà. Kí ni ẹ̀kọ́ rí kíní lọ́wọ́ yín bí dáa? Ẹ máa ẹ̀kọ́ rí kíní lọ́wọ́ yín. Àwọn ọmọ bọ́ ìwà bẹ́ẹ̀. Ó bọ̀ wá ṣe bí kíní ni. Ṣé ti yé ibẹ̀ ẹ máa ṣe bí kíní. Wọ́n tó tọ́lá tó ní. Bọ́dọ̀ kó máa ṣe lé kó máa mú dání máa ṣe mú ẹ ní. Ọmọ rí. Kó máa rí. Ẹ ṣeun. Ǹjẹ́ àjọ òde gan ti wọlé? Ẹ ṣeun. Ìwọ̀n ló ti gbá sájà. Wó. Nínú ìgbà ló dé wájú jáde kó tó sí ìdí máa ìdí wọn. Mudang. Wọ́n ti gbá mi. Mo ti rọ́ṣẹ́ wà so 5,000. Alájọ́ ò pa mí lónìí. Ó ti padà dọ́ṣẹ́ mo dáràn. Ọdún ń takùtà ẹ bọ́